wá lágbára báyìí o ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó ń lọ láàrin àwọn mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe lórí ayélujára ó ti di gbàgbós gidi láàrin Alfa Akeem pẹ̀lú ààrẹ Laji Abbas ìyún ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá ó lágbára o nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ gbogbo àwọn àlàyé tí Alfa Akeem tó ṣe nípa bí àwọn ọmọ Yorùbá Nation Caucus kan bí wọ́n ṣe fẹ́ sọ Yorùbá Nation Caucus di ti àwọn oníṣẹ̀ṣe nìkan ó lágbára ọ̀rọ̀ ìdójú ẹ̀ wò. Alfa Akeem ní ṣé nítorí wípé àwọn ṣe Yorùbá Nation ṣé yòówù wá túmọ̀ sí wípé kán máa bú ẹ̀sìn Islam táwọn gbé dání káwọn mọ̀ lè sọ nǹkan kan nípa rẹ̀ wípé kò pọ́síbù. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ nínú fọ́nrán yìí o Alfa Akeem Fariga gidigidi tààrà ni o wọ́n tẹ̀ sójú ààrẹ Laji Abbas gidigidi ni bẹ́ẹ̀ ni wọ́n sì dúró lórí ohun tán sọ náà ni wípé Ọ̀rúnmìlà pé ọmọ àlè nítorí bàbá tó jẹ́ ọkọ ìyá rẹ̀ kọ́ ni ìyá rẹ̀ bí fún eléyìí lágbára ọ̀rọ̀ ìdójú ẹ̀ pátápátá ẹ̀yin èèyàn àfi kẹ́yìn èèyàn kẹ́ ẹ̀ bá ń fi tí ara yín gbọ́ ẹ wá káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA tẹlifíṣàn ṣé dáadáa ni mo tún bá yín ní dédé àsìkò yìí ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online tv lórí Facebook link tó wà ní comment section fídíò yìí ó máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ máa bá mi like and share kó máa lọ káàkiri lórí ayélujára ẹ jáde jọ wo fọ́nrán Alfa Akeem yìí kẹ́ẹ̀dẹ̀ máa fèrò tiyín nípa ìsí comment. Laji Abbas náà nínú àwọn tí mo ní respect fún tí mo dẹ̀ máa ń rí gẹ́gẹ́ bí èèyàn dáadáa lórí social media òun ni Laji Abbas wà torí pé Yorùbá ni mí Yorùbá ni Laji Abbas èyí tí ó dẹ̀ jẹ́ kí n kọjú ìjà sí ìran mi Ọlọ́run ní jẹ́ ó sílẹ̀ láéláé ntọ́ máa jẹ́ ká kọjú ìjà síra wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ ó sílẹ̀ láéláé ṣùgbọ́n àwọn èèyàn ya alábòsí gan àbòsí àwọn èèyàn pọ̀ gan o tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹlẹ́sìndé nínú ẹni tó kọ́kọ́ máa ń sọ̀rọ̀ nípa pé ẹ fi àwọn èèyàn yìí lẹ̀ ẹ má bu Ọlọ́run wọn ẹ má bu ẹ̀sìn wọn nínú wọn ni mo wà nínú wọn ni mo wà tí mo bá wá ń ṣe eléyìí tá a bá wá rí àwọn tí wọ́n pera wọn ní oníṣẹ̀ṣe tí àwọn ń bú ànábì Muhammad tẹ́mi dẹ̀ jẹ́ mùsùlùmí so kí n ti torí màá ti torí pé mo jẹ́ mùsùlùmí kí n ta ẹ̀sìn mi lọ́pọ̀ so torí pé mo ti jẹ́ àbí torí pé mo ti jẹ́ Yorùbá torí pé mo ti jẹ́ Yorùbá màá wá ta ẹ̀sìn mi lọ́pọ̀ ìran mi ó ní ìwọ̀ tí màá pé fún ìran mi bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn mi mo ní ìwọ̀ tí mo gbọ́dọ̀ pé lórí ẹ̀sìn mi ọ̀rọ̀ pé mo jẹ́ Yorùbá kò gbọ́dọ̀ kọlu ẹ̀sìn mi láíláí láyé pé mo jẹ́ Yorùbá ọ̀rọ̀ pé mo jẹ́ Yorùbá kò gbọ́dọ̀ kọlu ẹ̀sìn mi láíláí pé mo wá jẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí mi ń lè fi kọlu ìran mi máa balance tí n bá wá ń ṣe Yorùbá Nation ó wá ní ká máa sọ asádà ọ̀rọ̀ sí Islam kí n máa wòran torí pé mo gbé Yorùbá Nation dání o so gbígbé Yorùbá Nation dání tá a lá gbé dání so sáfẹ́ fi kó ìnira bá ẹ̀sìn yòókù ní tí ń bẹ lẹ̀ Yorùbá gbígbé Yorùbá Nation dání tá a lá gbé dání sáfẹ́ fi kó bá àwọn ẹ̀sìn yòókù ní tí ń bẹ lílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká mọ̀ náà ó tó bá jẹ́ pé gbígbà Yorùbá Nation wa a fẹ́ fi pa ẹ̀sìn tó jẹ́ àwọn ẹ̀sìn yòókù a fẹ́ fi parẹ́ àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe wọ́n ti ń ríra wọn lérí pé àwọn làwọn ní Yorùbá Nation ojú tí mo fi ń wò nìyẹn báyìí ojú tí mo fi ń wò nìyẹn torí pé ọ̀rọ̀ á ṣẹlẹ̀ kò ní ṣàìtì ìṣẹ̀lẹ̀ á ti máa lọ ọmọ pé ibẹ̀ sílẹ̀ ń ṣe Yorùbá Nation
ṣé bẹ́ẹ̀ sì lẹ́yìn ṣe bí Yorùbá nation lẹ pera yín ṣé bí Yorùbá lẹ pera yín tí n bá pera mi ní Yorùbá ṣé mi ò lẹ́sìn tí mo gbé lání ni mi ò lẹ́sìn tí mo ń ṣe ni. màá wá nítorí pé mo ń ṣe Yorùbá nation àwọn kan máa wá kan ẹ̀sìn mi lábùkù màá wá nítorí Yorùbá nation màá wá dákẹ́ mi ní sọ̀rọ̀. àwọn èèyàn ń sọ̀rọ̀ látànà wọ́n fi ẹ̀hónú hàn látànà ọ̀pọ̀lọpọ̀ ń pera wọn ló máa lè mo wá padà rí pé alábòsí lọ́pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí torí pé tí èèyàn ìbá ṣalábòsí ni lọ́jọ́ tí wọ́n ti ń tú àlùkùránì ní tùkùtù lórí social media tí wọ́n ń sọ pé ànábì jí pátá pupa ànábì jí pátá funfun ànábì bọ́mọ pẹ́dófíà ní kíníkan ni mélòó nù yín lọ sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn yìí ẹ má jẹ́ àdáwà alẹ́ ẹ̀sìn sílẹ̀ ẹ jẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ sọ̀rọ̀ náà o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní làákàyè aláàbọ̀ ẹ̀kọ́ lọ́pọ̀jù nínú ọ̀pọ̀lọpọ̀ aláìní làákàyè lọ́pọ̀jù nínú ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa. ṣé rándanrandan táwọn èèyàn ó tán ṣé rándanrandan tán ṣe tá máa ṣe lẹ́yìn lè tá la máa gba Yorùbá nation ṣé rándanrandan náà làwọn èèyàn máa ṣe tá a máa sọ pé a máa gba Yorùbá nation. ẹ ń fi àbùkù kan àwọn ẹ̀sìn tó kù ẹ dẹ̀ ń sọ pé a fẹ́ gba Yorùbá nation. tí Yorùbá nation bá fún mi lórúkọ mo ṣiṣẹ́ rẹ̀ ni. Lájí Abbas ń sọ̀rọ̀ ó ní Yorùbá nation ló fún mi lórúkọ mi ń jiyàn pé Yorùbá nation kan ló fún mi lórúkọ nǹkan kan ló máa fún yàn lórúkọ nǹkan kan lèèyàn máa ṣe tó máa fún yàn lórúkọ. so eré náà ń ṣe níbi Yorùbá nation ni tí Yorùbá nation bá ṣe ẹni tí ń ṣeré Yorùbá nation ó lè fún lórúkọ ṣe eré lẹ́sẹ̀ ìgbà Yorùbá nation yẹn ṣe eré lẹ́sẹ̀ bá lọ sí mẹ́ tí Lájí Abbas mo fẹ́ràn yín ju gbogbo tẹ́ ń sọ yẹn lọ o tẹ́ ẹ bá fẹ́ wá ojú rere àwọn èèyàn ẹ má fi mi wá ojú rere àwọn èèyàn o mo fẹ́ràn yín wàláhì mo fẹ́ràn yín ju gbogbo tẹ́ ń sọ yẹn Lájí Abbas mo fẹ́ràn yín ju gbogbo tẹ́ ń sọ yẹn lọ tí Yorùbá nation bá fún mi lórúkọ mo ṣiṣẹ́ débẹ̀ ni torí pé mi ń fi inú méjì ṣe Yorùbá nation mi ò fi inú méjì ṣe Yorùbá nation ẹ tún lọ tún gbọ́ mo tún sọ mi ò fi inú méjì ṣe Yorùbá nation mo dẹ̀ gbogbo tí Ọlọ́run fún mi lágbára ni mo sà lórí kí Yorùbá nation ò lè bọ̀ sí mi ń dẹ̀ sọlẹ̀ mi ń dẹ̀ sèmẹ́lẹ́ mi ń dẹ̀ ti torí èèyàn ṣe mo ṣe nítorí ìran mi ni mi ń ti torí ẹnì kankan ṣe èèyàn kan kọ́ ló sì pè mí sí tí Yorùbá nation bá fún mi lórúkọ kí ló dé tí ò fún gbogbo àwọn èèyàn yòókù lórúkọ àníyàn lọ́lọ́ máa wò náà ó káyọ́ tó lè kíyàn kúṣẹ́ wọn á ti rí pátákúntákún àti ìgbìyànjú èèyàn ni mi ń ṣeré lórí ọ̀rọ̀ Yorùbá nation mi ń dẹ̀ fi ṣeré iṣẹ́ ni ṣebí Lájí Abbas bẹ́ẹ̀ náà ń bẹ́ẹ̀ lù gbà náà kí ló dé tẹ̀yìn ọ̀dà sọ̀rọ̀ Yorùbá nation torí pé ẹlẹ́mìí lọ́ máa last mo wà ní Nàìjíríà kéèyàn wà ní Nàìjíríà kó dẹ̀ dúró lórí ọ̀rọ̀ Yorùbá nation láàkó tí nǹkan le láàkó tí àwọn DSS tí wọ́n lé àwọn èèyàn kiri ọ̀rọ̀ ọ̀run ni ṣé Lájí Abbas tó ń sọ̀rọ̀ tó ń sọ pé Yorùbá nation ló fún mi èmi ò jiyàn Yorùbá nation ló fún mi lórúkọ lóòótọ́ o ṣùgbọ́n mi ń sọlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation mi ń lẹ lọ́dún méjì lórí ọ̀rọ̀ Yorùbá nation mi ń lọ́dún méjì lórí ọ̀rọ̀ ọkàn kan ni mo fi ṣe Yorùbá nation mo ṣe tọkàntọkàn tagbára tipátipá gbogbo ìgbìyànjú tó náà fún mi ni mo fi ṣe Yorùbá nation. so wà máa ń já àdúfin iná lànà dìyà náà ń ṣubú lànà iṣẹ́ èèyàn náà lọ́lọ́run wò tí ó fi crown effort èèyàn. so tí n bá wá ṣe Yorùbá nation ó ti wá ní kí àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe láàrin wa ká máa kan Islam lábùkù kí n má sọ̀rọ̀ àbírú ọ̀rọ̀ ìran wo lẹ ń sọ yẹn. tí n bá jẹ́ Yorùbá nation ó ti wá túmọ̀ sí pé àwọn oníṣẹ̀ṣe o tí wọ́n ń bẹ nínú Yorùbá nation o ká máa kan ẹ̀sìn mi lábùkù kí n máa wòran kí n má sọ̀rọ̀ ọ̀rọ̀ rírùn nìyẹn náà o ọ̀rọ̀ tí mo sì sọ bẹ́ẹ̀ ni dèdèrè kan náà lọ sọ pé mo gbé fídíò olóyè Sunday Igboho mo repost ẹ̀ lánàá ló sọ pé ẹ̀yin ọlọ́tẹ̀ Yorùbá nation so ṣé
mo fi jẹ́ ọlọ́tẹ̀ sí ọ̀rọ̀ Ọ̀rúnmìlà tí mo sọ ṣé ni mo fi jẹ́ ọlọ́tẹ̀ kí ló kan Ọ̀rúnmìlà pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation lọ́jọ́ tí àwọn tí ń bú ànábì kí ni tẹ́yìn sọ ǹjẹ́ dá wọn lẹ́kun ṣé mo sọ̀rọ̀ láti ẹjọ́ yìí tí wọ́n ti ń bú ànábì tí wọ́n ń bú ẹ̀sìn kàkà bẹ́ẹ̀ àwọn èèyàn wa ni mo tún máa ń kì nílọ̀ pé ẹ̀yin èèyàn wa ẹ má bú ẹ̀sìn wọn mọ́ ẹ má bú ẹ̀sìn wọn mọ́ ṣùgbọ́n mo ti wá rí pé àwọn èèyàn yìí àwọn náà ti kóra wọn jọ sórí TikTok wọ́n wá ń mú kíni wọ́n wá ń mú àwọn allegation àwọn wrong allegation wọ́n fi kan ànábì Muhammad tẹ́mi dẹ̀ jẹ́ mùsùlùmí ẹ wá ní èmi wá sọ ti tèmi lánàá ẹ wá ní so ẹni ọba ti sọ ọ̀rọ̀ nípa àwọn oníṣẹ̀ṣe kì í ṣe ọmọ Yorùbá ní sàmà dẹ̀dẹ̀rìn gbá yín mú dẹ̀dẹ̀rìn mú yín gbogbo ẹ̀ tó bá ń rò bẹ́ẹ̀ dẹ̀dẹ̀rìn ni ọ̀rọ̀ Yorùbá so àwọn oníṣẹ̀ṣe náà ní Yorùbá ní sàn sí àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ní Yorùbá ní sàn Yorùbá nation mùsùlùmí ò sí ńbẹ̀ kìrìsìtẹ́nì ò sí ńbẹ̀ so àwọn oníṣẹ̀ṣe táwọn oníṣẹ̀ṣe bá ti ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam torí pé àwọn ni wọ́n ní Yorùbá nation gbogbo ẹ̀ tó bá dẹ̀ fẹ́ ṣe Yorùbá nation ó gbọ́dọ̀ di oníṣẹ̀ṣe so ìtẹ́ ìfẹ́ ni káwọn náà di oníṣẹ̀ṣe ká gbé lọ́wọ́ nílẹ̀ ṣé ìtẹ́ ìfẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ò ní làákàyè ọ̀pọ̀lọpọ̀ kàn ń ṣe Yorùbá nation ni bá à ń kàlì báàbù lákàyè ní tí mo sọ lánàá mi ò gbé ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹ lọ tẹ̀sí gọ́gù ọ̀dà mo fẹ́ bi yín léèrè ẹ̀yin tẹ́ ẹ sọ pé ọ̀rọ̀ tí mo sọ yẹn mo bú Ọ̀rúnmìlà èmi ò bú Ọ̀rúnmìlà o ní tí wọ́n kọ táwọn onífẹ́ kọ sínú ìwé wọn tí wọ́n gbé sórí gọ́gù ó ní mo kà ẹ̀yin náà tẹ̀sí gọ́gù ẹ̀ kà náà o ta ló bí Ọ̀rúnmìlà ta nìyá Ọ̀rúnmìlà Yemọyalé nìyá Ọ̀rúnmìlà ta ni ọkọ Yemọyalé ta lọ́kọ rẹ̀ ṣe bóríṣà oko ni ta wá ni Yemọyalé bí Ọ̀rúnmìlà fún ṣe bó Sùmàrè ni báwo lo Sùmàrè ṣe fún ìyá Ọ̀rúnmìlà lóyún ẹ sọ sítórì yẹn fún wa báwo ni Òṣùmàrè báwo ló ṣe fún ìyá Ọ̀rúnmìlà lóyún tó jẹ́ Yemọyalé ṣe bóríṣà oko ó ní ọkọ Yemọyalé. ọ̀rọ̀ yìí wá dójú ẹ̀ pátápátá Alfa Akeem dúró lórí wípé ohun táwọn sọ nípa Ọ̀rúnmìlà wípé ọmọ àlè ni wọ́n láwọn ò yí padà o wípé báwọn ṣe kà á nínú Google náà làwọn ṣe ṣe lálàyé pé bí ò bá sì rí bẹ́ẹ̀ káwọn oníṣẹ̀ṣe kan jáde kí wọ́n wá sọ tiwọn ọ̀rọ̀ ìdójú ẹ̀ pátápátá ẹ̀yin èèyàn kódà ààrẹ òpìtàn gan-an wọ́n sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí wọn ẹ̀yin èèyàn kí ló opinion ti yín ẹ máa sọ sí kọ́mẹ̀ǹtì ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook link tó wà ní comment section fídíò yìí ó máa gbé yín dórí Facebook page wa lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí kẹsì máa bá mi like and share kó máa lọ káàkiri ẹ ṣeun tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.